lẹ́yìn tó fẹ́ lò bíi oṣù mẹ́rin nínú àtìmọ́lé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fi olórí ẹgbẹ́ Fúlàní darandaran ìyún Miyetti Allah Kautal ìyún Alhaji Bello Bódìjà Abdullahi wọ́n ti fi sílẹ̀ báyìí o, tí wọ́n sì ní àwọn alágbára Fúlàní ni wọ́n bá Tinubu sọ̀rọ̀ lábẹ́lẹ̀ láti yọ̀ǹda ọkùnrin náà. Ẹ rántí pé nínú oṣù kìíní ọdún tá a wà yìí ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ìyún Defence Intelligence Agency ni wọ́n lọ gbé Bódìjà ní ìlú Nasarawa lásìkò tí ó ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ṣọ́ ààbò àwọn Fúlàní darandaran tó fẹ́ kó káàkiri orílẹ̀-èdè yìí láti máa dáàbò bo àwọn Fúlàní darandaran àti gbogbo àwọn Fúlàní lápapọ̀. Látìgbà náà ni wọ́n ti gbé Abdullahi Bódìjà tó jẹ́ pé ó máa ń sọ̀rọ̀ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá lásìkò tí wọ́n fẹ́ dá ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn sílẹ̀ tó sì máa ń lérí sí wọn, pàápàá gómìnà ìpínlẹ̀ Ondo àná olóògbé Olúwarótìmí Akérédolú. Ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá nínú wọn dùn nígbà tí Tinubu gbé Abdullahi Bódìjà tí wọ́n ń sọ pé ó ti ẹ̀dá bẹ́ẹ̀ nítorí pé gbogbo ọdún mẹ́jọ tí Buhari fi ṣe ìjọba agbára ló máa ń lò tí kò sẹ́ni tó lè gbé tàbí gbéná wojú ẹ̀, ṣùgbọ́n tí Tinubu tó gbéná wojú ẹ̀ tó sì gbé. Ní báyìí lánàá ọjọ́ 29 oṣù karùn-ún tá a wà yìí tí í ṣe ọdún kan gẹ́rẹ́gẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbàjọba ní ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá Federal High Court ni wọ́n fi Abdullahi Bódìjà sílẹ̀ ò tán ni kó máa lọ ilé ẹ̀ tí ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu sì ní àwọn kò bá ṣẹjọ́ mọ́. Agbẹjọ́rò ìjọba àpapọ̀ arábìnrin Adérónkẹ́ Emmanuel òun ló sọ fún ilé ẹjọ́ pé ìjọba ò bá Bódìjà ṣe ẹjọ́ mọ́ o, tó sì ní kí wọ́n fagilé ẹjọ́ náà kó sì jẹ́ kó máa lọ ilé ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Agbẹjọ́rò Bódìjà amòfin Ahmed Raji tó jẹ́ amòfin àgbà Senior Advocate of Nigeria SAN ó dúpẹ́ lọ́wọ́ ìjọba Tinubu, pàápàá agbẹjọ́rò ìjọba àpapọ̀ tó jẹ́ mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí amòfin Lateef Fagbemi ìpè wọn ṣe wọn kò fọmọnìyàn ṣe tí wọ́n foríjì oníbàárà òun. Nígbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀, onídàájọ́ Ìyàgẹ́kò ó nígbà tíjọba ti láwọn ò ṣẹjọ́ mọ́ òun tú ẹjọ́ náà ká, òun sì pàṣẹ pé kí wọ́n fi Bello Bódìjà tí wọ́n láre òyà kan fi sílẹ̀ kó máa lọ sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn alágbára Fúlàní ni wọ́n bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ láti fún Abdullahi Bódìjà ní òmìnira, tí wọ́n sì sọ pé bí kò bá lè ṣe bẹ́ẹ̀ yóò do àwọn Fúlàní lápapọ̀ nítorí pé ọ̀kan pàtàkì lára àwọn èèyàn wọn ni lára.